gẹ́gẹ́ bí ẹni tí ń rólé fọ́lọ̀. Ó bá wọ̀ ọkọ ọmọ yìí rí pé ọba ni máa ń rólé fún ọba àwọn ọba. Ẹni tí bá ń pè ní kábíyèsí onírólé fún ọlọ́run ọba, kò gbọdọ̀ máa rólé fún òòṣà. Ká tó wá tó ń débẹ̀ ká tó bọ́ síbi tí mo mú wá lórí ọ̀rọ̀ olóòlù tẹ̀sọ. Ní tèmi á sọ ní pé màá bẹ̀rẹ̀. Màá sọ fún bàbá wa Olúbàdàn. Olúbàdàn wọ́n dẹ̀ ti jẹ gọ́ọ̀nà yìí, Excellency Ládọjà. Wọ́n á bẹ̀rẹ̀ pé àwọn obìnrin wọ́n ń complain bẹ́ẹ̀ pé àṣà àti ṣe àwọn làwọn máa ń gbé lárugẹ jù, àwọn làwọn máa ń jó. Ẹ bá rí tó máa ń jó jù tó tún máa ń lè sọ̀dí gbogbo ẹ̀ nínú àṣà Yorùbá o. Ẹ̀yàn bá wọṣọ ẹ̀rí kóbìnrin máa jó ní máa yọ̀ yìí. Àṣà tó fi ọ̀bá wá síbẹ̀, obìnrin náà fẹ́ máa ṣe àṣà yìí, káwọn máa jó káwọn máa yọ̀. Kí á bá wọn ro lóòlù ẹsẹ̀ táwọn bá ṣẹ̀. Olùjọ ó ti tó bí yóò ti tó bí ọdún 100 to 200 years láti gbà wọn ti dábàá nílẹ̀. Olùsà ti bínú sáwọn obìnrin. Ó ní olùjọ tí ẹ̀ darí jà àwọn obìnrin. Máa lọ fẹ́ rí hàn. Àwọn èèyàn náà ní hàn. Human rights bàbá Ládọjà fẹ́jọ́ Olúbàdàn ti Olúbàdàn. Àwọn náà ti jẹ gómìnà rí. Kí wọ́n rí pé human rights nìyẹn ní pé obìnrin kọ́ mọ́ lè jáde níjọ́. Obìnrin tí bá ń bọ̀ láti ìlú Ìbàdàn yẹn ti ń ṣe olórí. Obìnrin tí bá ń bọ̀ láti Ẹdó àti Delta tó wọn ò gbọ́ nítorí Ìbàdàn yẹn ti máa ń kéde àti Ọ̀yọ́ state nìkan. Obìnrin tí bá ń bọ̀ láti Èkó àti tí bá ń bọ̀ láti ìlú Èkó tó wọn ò gbọ́, wọn ò sì ní gbé sí ẹnu express ti pé olóòlù ọjáde Ìbàdàn obìnrin kankan tàbí kí á sọ fún àwọn onímọ́tò NURTW tàbí róòdù wípé ẹ má gbé obìnrin kankan wá Ìbàdàn ní ọjọ́ yìí o. Mistake máa wà tẹ́ pé obìnrin tí ọ̀gbọ́n nípa announcement olóòlù tó bá wá sólóòlù ọ̀pá ni tí yóò nà fẹ́ pa ni. Wọ́n sì àwọn ọmọ tí a máa wà lẹ́yìn rẹ̀ yẹn nínà ni wọ́n fẹ́ lu obìnrin pa. Wọ́n á máa ti torí ẹ̀ gan ṣe ìwà tí ọ̀dá sí obìnrin. Nítorí ẹ̀ la fi ń bẹ ẹgbẹ́ ká bẹ ẹ̀jẹ̀ bá wa bẹ olóòlù pé inú tí ń bí sóbìn ó tó. Ọ̀fẹ́ ríran, ọ̀fẹ́ pa wọ́n, ó nígbà kọ̀ọ̀kan tí máa ń nà tí ó fi gba gbogbo ẹ̀jẹ̀ wọn lábẹ́ olóòlù. Má bínú wọn. Ẹ̀bẹ̀ la jẹ́ káwọn obìnrin wọ́n wà ní àṣà àti ṣe Yorùbá. Ẹ̀bẹ̀ lábẹ́ àṣẹkọ́ni ẹ bá sọ gómìnà àti Olúbàdàn kẹjọ kí wọ́n bá bí olóòlù pé inú tó bí sí obìnrin ó ti tó àwọn náà fẹ́ gbélé ayé ní kí wọ́n tiẹ̀ bọ́jẹ́ pé odidi ọdún kan kí wọ́n fi lálàáfíà. Ọjọ́ bíi 4 àti 5 tó wà ní jáde tó fẹ́ rí àwọn ìyá wa, àwọn àbúrò wa, àwọn àǹtí wa, àwọn ẹ̀fà wọn kọjá jọ fi èdè nù. Èyí tó bínú ti tó. Wọ́n ní wọ́n pa ọmọ rẹ̀ sójú ogun àtìgbà náà ni ó ti dáríjì wọ́n ní wọ́n pàyàwó ìyàtọ̀ rẹ̀ ìgbà náà ni ó ti dáríjì. Èmi náà bọ̀ kẹ́dùn. Nígbà rẹ̀ o, wọ́n bá rí kẹ́dùn. Àti ẹ̀mọ́ tó kìí ṣe wọ gangan lọ́sẹ̀rẹ̀ sí. Àwọn bàbá lọ́sẹ̀rẹ̀ sí. Ṣùgbọ́n ibi òbínú lè tó jọ ẹ̀rẹ́ láàbùyọ̀. Dáríjì obìnrin. Bàbá jẹ̀kọ́ wọn ni a máa dáríjì obìnrin. Ó ti jẹ̀kọ́ rẹ̀ tó. Kèwé lẹ̀. Lọ́bìnú. Ẹ̀jẹ̀ bá bẹ olóòlù ẹni ọkùnrin ẹ̀bẹ̀bẹ̀ fáwọn obìnrin lọ́dún olólùkọ́jọ́ ó dí ajé lọ́wọ́
ẹ jẹ́ káwọn obìnrin náà lọ ilé ẹ̀ kí wọ́n tiẹ̀ lọ bẹ̀ kí wọ́n bẹ̀ ìyàwó rẹ̀ kí wọ́n bí ọmọ rẹ̀ kí wọ́n ní jọ́ já máa jáde ní ìjọ tó wà jáde. Ó náà wọ́nà míì láti máa ọ̀nà míì wà tó lè lò. Nígbà kan a máa kọlà ní ìsìn àkọlà lè ní gbogbo àṣà tá a bá gbà lọ́wọ́ àwọn bàbá wa. Èyí tí ọba bóde òsì ni ẹ jẹ́ ká ṣe kí ni ẹ jẹ́ á fi sínú nínú ìdí àpè ní museum. Bá a gbé ẹ̀kú rẹ lọ sí museum ká máa wò bẹ́ẹ̀ àní apá àní ọlọ́sọ́nù àní àjò a lè máa fi wò ó ní tí a ń fi museum ṣe ni láti rí àwọn ìtàn wa bó ṣe rí látijọ́ èyí tó dá ń bẹ̀ èyí tí ò dá ń bẹ̀ ẹjọ́ ẹ̀bá abẹ olórí ọmọbìnrin kó dáríjà àwọn obìnrin yọ̀dà fún yín olóòlù ọlọ́run bá ṣàánú fún ọ ọlọ́run ṣàánú fún lè rẹ ìtọ́ ọba dáríjà àwọn obìnrin náà lè má dáríjì ìwọ náà tí wọ́n mọ̀ wá ṣépè lójoojúmọ́ pé wọ́n pa obìnrin àmọ́ yóò bí tó ti kú látọwọ́ olóòlù ìdílé yín ọlọ́run bá ṣàánú fún yín ẹ̀kún tó wà bẹ́ẹ̀ ti pẹ́ tẹ̀lé dáríjì òbí ọlọ́run bá yẹ̀wò lẹ́kún lọ́dà fún ẹ̀sùn yìí. Tí mo mú wálé mi òun ni pé mufti àti àwọn teachers wa nínú ẹ̀sìn Islam ẹ̀ ń kọ́ àwọn ọmọ wa ní ẹ̀ ń kọ́ wọn ní kéwú ẹ̀ dẹ̀ kọ́ wọn nírun ẹ̀jọ̀ ọlọ́run ọba olódùmarè ó fẹ́ jẹ́ kẹ́ ẹ tó fi àyè kan lẹ̀ kẹ́ ẹ máa kọ́ wọn ní tí a ń pè ní tawhid ọlọ́run ní ọkàn tó yẹ tí ọba ọmọ ọlọ́run lọ́kàn tó ń kírun ọmọ tí wọn bó ṣe ń kírun tí ọba ọmọ ọlọ́run lọ́kàn tí fi ń lọ tó fi kéwú ìwúlò kéwú yẹn ó lè fi lọ skul ó lè fi jẹun ṣùgbọ́n bóun ni wọn ò sí ní dẹ́rù bá àwọn ọmọ wa wọ́n ń dẹ́rù bá wọn àti bẹ́ẹ̀ ní a ti ń lọ sí ẹ̀sìn tí ọ̀yẹ́ kí a máa lọ ní a wá rí kéwú àti ìran gẹ́gẹ́ bí wọ́n kàn bí mi máa ní wọ́n bí mi máa àwọn bàbá mi àti ìyá mi náà kàn wọ́n bí mi nínú Islam ṣùgbọ́n ẹlẹ́fìrí tí wọ́n gbé wà yìí gbé egún tó ń kọ́ ọmọ tàwí ó ṣe pàtàkì ó jẹ́ subject kan bẹ́ẹ̀ fẹ́ jẹ́ kí omi náà wá máa kọ́ wọn lẹ́kọ̀ọ́ kan máa wá tàwí ó ṣe pàtàkì láti mọ Ọlọ́run ní ọ̀kan ṣoṣo ọba kan ṣoṣo tí ò pé méjì nínú ìjẹ́ káyé èèyàn já nínú ìjẹ́ kéèyàn ò sí náà Ọlọ́run gan tètè mú ọ̀run wá nítorí fẹ́ jẹ́ káwọn èèyàn kọ́kọ́ mọ̀ ní òun lẹ́fi rí pé àwọn ànábì tó ti kọ́ wá kó tó di pé ànábì Muhammad ìkẹyìn ló tó mú ọ wá nítorí bẹ́ẹ̀ kí gbogbo èèyàn mọ̀ ẹfẹ́ ẹ̀kọ́ bẹ́ẹ̀ ṣe ń wò mí mo jẹ́ ẹ̀tọ́ lọ ránṣẹ́ nǹkan ṣe nàbí ìtẹ̀lẹ̀ ọba ipò ọba ló fi ní ìgbésẹ̀ ọba àkọ́kọ́ tí ó sì kọ́ lò láti gbógun ti ń jẹ́ ìbọ òrìṣà. Don't make a mistake. Òrìṣà tó dá wà, òrìṣà tí ò dá wà. Èèyàn ni òrìṣà, èèyàn tó dá wà, èèyàn tí ò sì dá ọ̀bẹ. Ìtí ọ̀dá ń bẹ̀ òrìṣà, ìtọ́ba òrìṣà jẹ́ òní bíbọ rẹ̀. Tọ́ba ti ń bọ́ yẹn ni ọ̀dà èèyàn ní orí ní máa ń ṣà ẹ̀jẹ̀ pè lórí ní ọba olórí ayé àti ọ̀run orí òun ni Olódùmarè Ọlọ́run tá à ń pè ní Allah èèyàn ní máa ń ṣà ìtumọ̀ ẹ̀ ní English ní à ń pè ní God chosen. Are you God's chosen or not? Are you God's chosen or not? Kò sẹ́ńtì ìṣòro ìsàmì ìtọ́ ọ̀gbọ́dọ̀ di ìní àkọọ́lẹ̀ bọ̀ inú ní èèwọ̀
téèyàn gbọ́dọ̀ dì tó bá ti dì gan ọ̀rẹ́ ti dàrú ntọ́ ọ̀rẹ́ ti dàrú ni pé wọ́n dẹ̀kọ̀ lé ọlọ́run wọ́n máa bo ògógóró wọ́n máa tẹ̀ ọ́ ṣé ń bọ̀ wà láyé ìṣẹ́ lè tu ògógóró lé ṣé mi lè tẹ ipò palẹ̀ olóyún ń bọ̀ bá lọ tó dàgbà sọ́dà kọ́ wọn ọmọ rẹ kí ẹni tá a fi máa rántí rẹ̀ wá jẹ́ epo pupa ògógóró wọ́n fẹ́ bu nǹkan ẹ̀yìn ó tún lé ọlọ́run ọ̀rẹ́ kó ti yá wẹ̀rẹ̀ so etí máa ń mú òrìṣà kọ́ máa káyé ẹ̀ bàjẹ́ nù kọ́ máa dà nítorí wọ́n fi máa wé tani ọlọ́run nìkan nìyẹn máa sìn ọlọ́run nìkan là á bọ̀ orí làbá máa bọ̀ bàbá kan wà tí máa sòótọ́ nínú gbogbo àwọn tí wọ́n máa láwọn ń ṣe babaláwo bàbá ẹyọ kan ni mo tí ì rí wọ́n pe bàbá náà ní Peter Fátómilọ́lá báyìí is a lecturer òun nìkan ó bá yòókù ó lè wọ́n fẹ́ jẹun nítorí ẹni tí ò bá ti lè sòótọ́ fún ọmọ Yorùbá ìran rẹ̀ náà òótọ́ ò ní sínú ilé wọn ayé wọn bàjẹ́ bẹ́ẹ̀ ìran wọn ò ní rí ìyọ́nú Ọlọ́run ọba bàbá yẹn máa sọ á ní Ifá knowledge ni ìmọ̀nyó bẹ́ẹ̀ ṣe ń kọ́ English bẹ́ẹ̀ ṣe máa ń kọ́ bí ẹ ṣe ń ríran ìnífá ìmọ̀ Ifá tó bá ti ní kọ́ ọ̀bọ òrìṣà kìí ṣe knowledge látọ̀dọ̀ kìí ṣe ìtọ́lọ̀ mú wa máa nù ó ti tako gbogbo tí ń bẹ láyé tó jẹ́ ìmọ̀ Ọlọ́run lónìí mọ̀ tó bá ti ní tó bá ti darí ẹ̀kọ́ ọ̀bọ òrìṣà lẹ́ni Ifá yẹn ó ti ní problem. Ìtí a fi ń ríran ìnífà ìmọ̀ láti mọ nǹkan kìí ṣe òrìṣà tó yẹ kí a máa bọ̀. Ifá tí bá ti ní kí a ń bọ òrìṣà kìí ṣe ohun Ọlọ́run kìí ṣe látọ̀dọ̀ lọ ó ti tako èyí tó ní ó ti tako ẹni tó ní ìmọ̀ yẹn. Bí kéèyàn máa kí ó nísìnyí kọ́ wá máa kọ́ èèyàn kí ó kọ́ wá ní kéèyàn lọ bọ òòṣà àdílé bàbá rẹ̀ àwọn àfáà kan wà tí ń ṣe bẹ́ẹ̀ wọ́n tún ní kéèyàn lọ bọ ẹ̀kíní kan lẹ́bi odò ìkànnì wọn ẹni tó bá ti taari ẹ láti lọ bọ òòṣà ó lè ní tó fẹ́ jẹ lọ́wọ́ ẹ̀ ó dẹ̀ fẹ́ mọ̀ọ́mọ̀ darí ẹ síbi tí ọ̀dà ègún dẹ̀ ní ìbọ̀ òòṣà wọ́n bá níbẹ̀ o. Ẹ̀sìn èèyàn ní ìbọ̀rìṣà ẹ̀sìn Yorùbá ní ìbọ̀rìṣà ẹ̀sìn Lárúbáwá ní ìbọ̀rìṣà ẹ̀sìn Ghana ní ìbọ̀rìṣà ẹ̀sìn Englishman ní ìbọ̀rìṣà nígbà tí ojú ọ̀la ẹ̀sìn Ọlọ́run ní kọ́ wá àbí kí ni Lárúbáwá ń ṣe tẹ́lẹ̀ kí Muhammad tó dé ẹ̀sìn èèyàn nú èèyàn ló sì ní èdè Lárúbáwá èdè tọ́lọ́ máa yọ ẹnìkan nínú Lárúbáwá kò sọ pé Lárúbáwá ni ó ní Ọlọ́run ọba Ọlọ́run ló ní ẹtí ṣe wọ́n confuse ẹ̀ Ọlọ́run lè mú yàn láti ilẹ̀ Yorùbá bó ṣe ń lò ní Yorùbá mọ̀ sọ Lárúbáwá Ọlọ́run lò yìí ó sì ń rán iṣẹ́ ìdíjẹ́ tó mọ̀ mọ̀ tó rán mi ní pé iṣẹ́ tèmi ní òòṣà ìgbọ́dọ̀ jẹ́ omi mo kórìíra rẹ̀ òòṣà bíbọ ni o kì í ṣe èèyàn ni mo kórìíra lẹ́yìn àtọ́ bá ti ń ṣèbí mo kórìíra òun náà torí ẹ̀ ni mo fi kórìíra eégún tí ń mú àdá àti eégún tí ń mú ọ̀rẹ́ tẹ́lẹ̀ bá ti yọ ọ̀rẹ́ àti àdá kò ní eégún àṣà ni. Kò sí violence bẹ́ẹ̀ nínú violence yẹn gangan.